Kí á tó bẹ̀rẹ̀ sí ní máa wo fídíò yìí, ẹ bá mi pé Akewugbagold ṣọbẹ́ṣelú mùnáfíkì inú ẹ̀sìn wa tí ò rí nǹkan tó rọ̀ pẹ̀lú àwọn Christian àtàwọn aláìṣeré láyé àfi mùsùlùmí ló dáhùn lọ́wọ́ ẹ̀. Ẹ dẹ̀ bá mi pé dìdìrín Onilawani pupa onílàákàyè tó dẹ̀ tí yẹn kan wá wo fídíò yìí. Ṣé rí táwọn Christian àbáwọn aláìṣe bá ń bú ẹ̀sìn wa kò ní problem much pẹ̀lú wọn because nǹkan tó ń jẹ nìyẹn. Kí wá ní tẹ̀yìn dìdìrín méjì yẹn tẹ́ fi Islam under the bus. Ẹ já wo fídíò yìí náà. Oyo State security forces say that they have arrested a local pastor suspected of serving as a key logistics supplier to the armed groups responsible for the mass abduction of school children and teachers in Orire local government area. The pastor is alleged to have provided weapons, ammunition, drugs, vehicles, and operation gear to the bandits, with his clerical status reportedly helping him pass through checkpoints undetected. Security agencies are withholding the pastor's full name and church pending further operations to avoid compromising ongoing rescue efforts. I mean, this arrest, Rufai, if confirmed, goes to the heart of a question Nigerians have been asking since the abduction began. How are these bandits, terrorists, being supplied and supported? Now, a local pastor may be part of the answer, but we must be clear. This alleged criminality is not representative of any religion. Ẹni tó ń ka news yẹn Christian ẹ wo bó ṣe ra us yẹn kúrò gálà kúrò nínú ọ̀rọ̀ yìí despite wípé pastor lẹ́ńtọ́ mú yẹn. Then kí ló wá ṣẹlẹ̀ sí ìwà Akewugbagold àti Onilawani pupa torí ẹ̀ méjì ò pé despite pé àfàlẹ̀ tún pera yín èmi máa ń sọ fáwọn yẹn pé ẹ̀ mọ̀ kí olódò parakulẹ̀ méjì because tẹ̀sìn bá yé yín ni tẹ̀lé mọ̀ wọ́n tẹ̀ ń kà ní orí yín ò ní kú báyẹn ẹ̀yin ní méjì rẹ̀ gbà ipa àwọn mùsùlùmí làwọn tó ń ṣe kìnìyẹn. Ok, gbogbo àwọn àfáà tẹ wá indirectly attack látijọ́ èwo nu wọn lẹ padà tí wàá rí tó ní link pẹ̀lú kí lẹ máa sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ ìbáyìí sí tó gbẹ̀yìn méjì ẹ̀gbọ́n ara ẹ̀gbọ́n àtàwọn tó jọ yín bẹ́ẹ̀ kí lẹ máa sọ báyìí sí wáyé tó rí dàrú báyìí. Sobering reminder that the network enabling Nigeria's insecurity has many faces and some of them may be hiding in plain sight. Anyway, that's not a representation of Christianity or any religion. Ẹ̀rí bí lédi ìṣòro ayọ̀ ẹ̀sìn ẹ̀ kúrò gálà yẹn bí gbogbo Christian ṣe máa ṣe nìyẹn wọn ò ní ever gbà pé ẹ̀sìn bá dé tìrìlẹ̀ sí àwọn despite pé wọ́n bá pásọ̀ wọn bẹ̀. Bọ̀ àwọn wèrè tó ń jẹun ní ẹ̀sìn wa àwọn náà máa tó àlọ́ mẹ́sìn wọn máa fi under the box. Ṣé rí pé àwọn méjì need the brain surgery. That's a criminal. And also, that's how I also say when somebody from a certain ethnic group does something or commits crime, it's not the representation of the entire ethnic group. Yes. Not all Fulani people are criminals or terrorists. Gbogbo ẹni tó bá ní làákàyè tí làákàyè ń ṣiṣẹ́ tó mú bérebére tí ó làákàyè ò dàbí tó Onilawani pupa àbí Akewugbagold àbáwọn wèrè bí Ọ̀kọ́lọ́mọ Jamiu Ajagunwa ńkò tó jọ wọ́n ó máa mọ̀ pé criminality ò lẹ́sìn kò dẹ̀ ní tribe.